ká má dá ìjà ẹ̀sìn sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà rí. Ẹ̀yin kọ́ ni gbákejì Ọlọ́run, ẹ kì í ṣe èèyàn Ọlọ́run, ẹ kì í ṣe ọmọ Ọlọ́run, ẹ kì í ṣe gateman àlùjànnà. Kí ló dé tẹ́ máa sọ̀sọ̀kúsọ lẹ́nu? Ṣé ìwé tẹ́ ẹ kà ẹ ò ka làákàyè mọ́ ni? Ta ló sọ fún yín bẹ́ẹ̀ ìgbẹ́ wá sọ pé ẹni tó bá ṣẹ̀sìn mí tó yàtọ̀ sẹ́sìn Islam iná ló ń lọ? Irọ́ lẹ̀ ń pa fáwọn èèyàn. Ìkan nínú yín láìpẹ́ yìí ló ń sọ yí pé kò sí ọ̀run àpáàdì. Oníṣẹ̀ṣe wo ló sọ pé kò sí ọ̀run àpáàdì rí? Onígbàgbọ́ wo ló sọ pé kò sí ọ̀run àpáàdì rí? Ìkan ní ìṣàlùṣàyẹ pé kò sí ọ̀run àpáàdì. Aṣojú Oòduà tẹlifíṣàn, ìkànnì tí a fi ń gbé àṣà àti ìṣe Yorùbá ní àrùgẹ. Ìkànnì tó jẹ́ nǹkan ti àṣà nìkan ni a fẹ́ máa gbéyẹ̀wò níbẹ̀. Aṣojú Oòduà tẹlifíṣàn, ẹ máa bá wa wò ó, ẹ subscribe fún wa. Tẹ́ bá ti subscribe tán, ẹ tan notification button yín, ẹ comment, ẹ share. Lágbára Ọlọ́run bá Ọlọ́run á máa pèsè fún yín. Lórí ẹ̀rọ ayélujára la ti rí fọ́nrán kan tí a fẹ́ sọ̀rọ̀ nípa dókítà kan tí wọ́n ń pè ní Dr. Sharafudeen Gbadebo. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ mi ṣe wo ọ̀rọ̀ yẹn tako làákàyè púpọ̀. Wọ́n ní Islam nìkan lẹ̀sìn, ẹni tó bá ṣe ẹ̀sìn tó yàtọ̀ sí ẹ̀sìn Islam iná ló máa lọ. Torí Islam nìkan lẹ̀sìn. Irọ́ ni o. Oníṣẹ̀ṣe, Kìrìsìtẹ́nì, Ìmàle, ẹ̀sìn tó bá wọn ní kálukú tó máa ṣe. Ẹ̀yin kọ́ ni gbákejì Ọlọ́run, ẹ̀yin kọ́ lẹ máa dájọ́. Ẹ̀yin kọ́ ni gateman àlùjànnà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kọ́ ni gateman ọ̀run àpáàdì. Kí ni nǹkan tí wọ́n ti wá sọ bẹ́ẹ̀? Wá ní ànábì sọ bẹ́ẹ̀. Ànábì ti sọ́nà hadith eléyìí tí Imam Muslim gbé jáde. Hadith yẹn wá báyọ̀ lẹ́rù gan. Ànábì ni mo fọlọ́n tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra. Ẹnìkan ò ní gbọ́ nípa ntọ́lọ́n fi rán mi. Kó wá jẹ́ Yahudi àbí Nasara kó má di Mùsùlùmí àfi kó jẹ́ pé yóò wọ̀ náà. Ànábì lè sọ nítorí pé Jésù Kristi Olúwa wa nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì, òun náà sọ wípé ẹni tó bá ṣe ẹ̀sìn tó yàtọ̀ sí ẹ̀sìn Kìrìsìtẹ́nì inú iná ló máa lọ, kò ní dí ọ̀dọ̀ bàbá òun tó wà ní ọ̀run. Nǹkan tí mo fẹ́ jẹ́ kó yé oníkálukú wa ní pé kò sẹ́ni tó máa ṣẹ̀sìn tí ò ní polówó ẹ̀sìn tiẹ̀. Kò sẹ́ni tó máa mọ́kọ́ fún tí ò ní roko sọ́dọ̀ tiẹ̀. Àwọn àgbàlagbà wọn máa pọ̀ wípé a kì í mọ́kọ́ fún wèrè kó roko síta bí kì í ṣe pé ó máa roko sọ́dọ̀ ẹ̀ ni. Ìwọ tó jẹ́ olórí ẹ̀sìn, ìwọ tó jẹ́ olórí community, ìwọ tó jẹ́ olórí ìlú, ọdún ẹ ló gbọ́dọ̀ ṣe sí. O gbọ́dọ̀ sọ fún èèyàn kan pókè o, ẹ̀sìn kan ni mo ṣe, ìwọ lọ ṣẹ̀sìn kan. Rárá o, o gbọ́dọ̀ pe èèyàn wá sínú ẹ̀sìn tiẹ̀. Nǹkan tó fà á tánàbí fi sọ wípé ẹni tó bá ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn Islam iná ló máa lọ nìyẹn. Olúkálùkù ń polówó, olúkálùkù ń wá èrò sínú ẹ̀sìn tiẹ̀ ni. Torí ẹ̀ Dr. Sharaf Gbadebo, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó tako làákàyè púpọ̀. Ọ̀rọ̀ yẹn kò dàbí pé ẹni tó lọ sí skul tó kọ́ lẹ́kọ̀ọ́ tó digest ọ̀rẹ́ kó wá wò ọ̀rẹ́ dáadáa pé nǹkan tí mo fẹ́ sọ yìí ṣé ọ̀rọ̀ yẹn kò ní tako làákàyè. Ìlú yín tó jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́, ìṣẹ̀ṣe ló tẹ̀bẹ̀dó. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ìṣẹ̀ṣe ló tẹ̀bẹ̀dó. Kí ló dé tá máa fi wá sọ pé ẹni tó bá ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn Islam inú iná ló máa lọ? Ṣẹ́yìn ni ẹ̀ ń dáná ni? Ṣẹ́yìn ni Ọlọ́run ni? Ṣẹ́yìn ni gbákejì ni? Ṣẹ́yìn jẹ́ èèyàn Ọlọ́run ni? Ta ló sọ fún yín? Ta ló dá yín lójú pé ọ̀run rere lẹ máa lọ bí kì í ṣe pé ọ̀run àpáàdì? Ẹ̀yin tó jẹ́ pé alákatakítí ni yín, àwọn mùsùlùmí gidi àwa mọ̀ wọ́n, ṣùgbọ́n ẹ̀yin Dr. Sharaf Gbadebo alákatakítí lẹ̀ ń ṣe, ìtakò ẹ̀sìn lẹ̀ ń ṣe nínú eléyìí tí inú Ọlọ́run tí ó dùn sí. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ìgbẹ́ wá sọ pé ẹni tó bá ṣẹ̀sìn míì tó yàtọ̀ sẹ́sìn Islam iná ló ń lọ. Irọ́ lẹ̀ ń pa fáwọn èèyàn. Iná rúwo. Ṣẹ́yìn jẹ́ òṣìṣẹ́ Ọlọ́run ni àbẹ́ ẹ jẹ́ ìgbákejì Ọlọ́run? Dr. Sharaf Gbadebo, ṣé ẹ ti gbàgbé pé ìkan nínú yín láìpẹ́ yìí ló ń sọ wípé kò sí ọ̀run àpáàdì? Ọ̀gá àwọn RMQK ṣèbọn ló sọ pé kò sí ọ̀run àpáàdì. Ṣé inú ikọ́ ni? Oníṣẹ̀ṣe wo ló sọ pé kò sí ọ̀run àpáàdì rí? Onígbàgbọ́ wo ló sọ pé kò sí ọ̀run àpáàdì rí? Ìkànnì ìṣàlùṣàyẹ pé kò sí ọ̀run àpáàdì. Ó yá ẹ wá sọ pé ẹni bá ti ṣẹ̀sìn míì tó yàtọ̀ sẹ́sìn Islam inú iná ló lọ. Ẹ yẹ wá ẹ wo fọ́nrán yẹn bí ó ṣe lọ. Torí Islam nìkan lẹ̀sìn o, ẹ má jẹ́ kó kàn fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀. Ara ń tí máa ń ṣì àwọn èèyàn lọ́nà náà nù. Ní Yorùbá level
àwọn gbàgbọ́ pé gbogbo ẹ̀ náà lẹ̀sìn pípé Ọlọ́run nìkan ló mẹ́ntí ó wà àlìjánnà àwa náà mẹ́ntí ó wà àlìjánnà nítorí pé ẹni tó bá kú sórí nǹkan míì tí èsì Islam iná ní lọ ó wà authentic anabi ti sọ́nà hadith eléyìí tí Imam Muslim gbé jáde hadith yẹn wá báyọ̀ lẹ́rù gan anabi ni mo fọlọ́n tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnìkan ò ní gbọ́ nípa ntọ́lọ́n fi rán mi kó wá jẹ́ Yahudi àbí Nasara kó má di mùsùlùmí àfi kó jẹ́ pé yọ wọ̀ náà ẹ dákun kí ló tún kù kò sí ní tó tún kù torí ẹ̀ wọ́n ń kọrin wọ́n ń rówó ń bẹ̀ wọ́n ń jó wọ́n ń rówó ń bẹ̀ àwọn lè kọ́ chọ́ọ̀chì tó gbà 100,000 bọ́ máa ná sí pọ̀ nù. ẹ ti rí bí fọwọ́ yẹn ṣe lọ ẹ jẹ́ ká má dá ìjà ẹ̀sìn sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà rí ẹ̀yin kọ́ ní gbákejì Ọlọ́run ẹ kì í ṣe èèyàn Ọlọ́run ẹ kì í ṣe ọmọ Ọlọ́run ẹ kì í ṣe gẹ̀ẹ́tì málùjọ náà kí ló dé tẹ́ máa sọ̀sọ̀kúsọ lẹ́nu ṣé ìwé tẹ́ ẹ kà ẹ ò ka làákàyè mọ́ ni tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ti sọ lẹ́nu báyìí ó máa ń takò làákàyè bẹ́ẹ̀ náà ṣe lọ sọ̀rọ̀ sí ìlú Ìlọrin kọjá tó bá yẹ pé àwọn ìlú Ìlọrin yẹn wọ́n ti gba yín ní Ṣàgámù kẹ́ ẹ ti wù ẹ̀wù ìjọba kẹ́ ẹ ti máa faṣọ péńpé roko ọba ní inú yín ò bá dùn ẹ̀yin ọ̀yàn wa ẹ máa bá wọn fọ́nrán wa ẹ máa bá comment ẹ máa bá share ẹ máa bá like lágbó Ọlọ́run bá iná nìtọ́wọ́ yín o ire ẹ pàdé wa ní ọjọ́ mi.